tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. tó nínú ọlọ́wọ́n ọba ni wà láàyè wa. ìjìnlẹ̀ bí a tó fara tìbí òkè ọba tó ń dé sí ọlọ́run láàárọ̀ ti tòun tá a tún bẹ̀rẹ̀ sí polongo pò kìkì rẹ̀ látàrí ọ̀kan òjọ̀kan ṣé àmì àti ṣàrà ẹni tó ṣe tí sì ń jọ wá lójú. àwa mọ̀ ẹ́ lóore la fi sọ pé ó ṣe wa sì dúpẹ́ gbogbo rẹ̀ tó ṣe fún wa gbogbo. ọlọ́wọ́n ọba mi tó fi èmi ìgbéraga àwọn ìjọra ẹni lójú fi ṣe pákéjì ayé wa mọ̀ dúpẹ́ o nítorí wípé arẹra wa sílẹ̀ níwájú rẹ̀ jọ́ o mọ̀ dákun dábọ̀ Olódùmarè mọ̀ jà wá jọra wa lójú o mọ̀ jà gbéraga níwájú olórí àtàlánú o tó ìjìnlẹ̀ inú ìwé ìròyìn mọ̀rẹ́ apá kejì tí ń ṣe bẹ́ẹ̀ tí ń tẹ̀síwájú láti kàn ní Tùngbá 100.9 FM iṣu ń bẹ níbi orí bùkátà àfagbẹ́ òkú gán tàbí orí bùkátà fún níyà àgbàdo tó dànbọ̀ ó di bùkátà fẹlẹ́kọ mi délé ayé báyìí mo di bùkátà Ọlọ́run ọlákì tán Adégòkè yín rèé ẹ kú ojúmọ́ níbi gbogbo tí ẹ ti láǹfààní àti mọ̀ gbọ́ ẹ mà ṣe ẹ̀yin lólùfẹ́ wa. ẹ káàbọ̀ sábàlá kejì ìjìnlẹ̀ inú ìwé ìròyìn láti kàn ní Tùngbá 100.9 FM níbi tó jẹ́ pé ẹ̀fíìsì òun ni tiwa Ọláyẹmí Àkànní lórúkọ mi. tó according to kádàrá ìwé ìròyìn Nigerian Tribune ló wà níwájú mi lára ìwé ìròyìn The Punch ló wà níwájú mi lówùúrọ̀ ọ̀tọ̀ ni. Ọláyẹmí Àkànní o Bùkátà Ọlọ́run o àjọṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ rẹ o according to kádàrá nínú ìwé ìròyìn Nigerian Tribune tó wà níwájú mi ojúwe kẹrin lèmi ó ti bẹ̀rẹ̀ ìrìn àjò láàárọ̀ ti tòní o níbi tí àwọn àgbàjọ̀gbọ́n onílàákàyè tó ń jẹ́ kó dímọ̀ pé bàbá ló tó onílù àṣìṣinmi àìtó báyìí onílù àìkàbùkù Yorùbá mọ̀ tó tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ wọn ẹwà èdè tó ń tẹ̀ láti fi ṣègbè lẹ́yìn ìròyìn ohun tí mo fẹ́ fètè bà láàárọ̀ yìí o níbi tí wọ́n ti ń jẹ́ kó di mọ̀ pé ọbẹ̀ tí baálé ilé kì í bàjẹ́ ìyá wo lẹ́kan kò lẹ́tọ̀ọ́ àti ṣe é kí ló fa sábàbí gbogbo àṣàmọ̀ ọ̀rọ̀ tí mo fi ń lò láti fi ṣègbè lẹ́yìn ìròyìn láàárọ̀ ti tòní o ìpínlẹ̀ Imo ni mo mórí lọ níbi tí ẹni tí ó jẹ́ ẹni àkọ́kọ́ nípínlẹ̀ náà mò ń sọ nípa gómìnà ti ìpínlẹ̀ Imo lọ́wọ́lọ́wọ́ alàgbà Uzodinma tí wọ́n ti gbé bẹ̀rẹ̀ sí ń ṣe lálàyé pé wò ó tó níwọ̀n ìgbà tó jẹ́ pé ìjọba àpapọ̀ tó jẹ́ wípé àwọn wà ní abẹ́ wọn wọ́n ti sọ pé àwọn ò fẹ́ nǹkan wọ́n ní tí wọn ò bá fẹ́ àwọn ò ní bá wọn fẹ́ láéláé torí náà nǹkan gbogbo àjọ IPOB nílé lóko lẹ́yìn òrí tí wọ́n kóra jọ ní ìpínlẹ̀ ní ilẹ̀ Ìgbò tó jẹ́ wípé wọ́n jà fún ilẹ̀ olómìnira ti Biafra tí wọ́n ń dúnkùkù lajà pé tó kì í dé bá ní káyẹrí wípé nítorí ẹni tí ó jẹ́ adarí àwọn tó ń bẹ ní àhámọ́ lákàtà ìjọba àpapọ̀ lọ́wọ́ àwọn ń gbé ìgbésẹ̀ láti jẹ́ kí ìjọba àpapọ̀ kí wọ́n yọ̀ǹda rẹ̀ ìyẹn alàgbà Nnamdi Kanu wọ́n ṣe lára pé èyí ló fà á tí wọ́n fi gbé ìgbésẹ̀ pé kí oníkálukú kí ó máa jókòó sí ilé rẹ̀ kò gbọ́dọ̀ sí iṣẹ́ kò gbọ́dọ̀ sí lílọ tàbí bíbọ̀ ní gbogbo ọjọ́ ajé Monday ní àwọn ìpínlẹ̀ tí ó wà ní apá ìlà oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà ṣùgbọ́n alàgbà Uzodinma tí í ṣe gómìnà lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Imo ní àná òde tí í ṣe ọjọ́ ajé nílùú Òwèrì gangan ni wọ́n ti bá òbítíbitì àwọn ènìyàn sọ̀rọ̀ tí wọ́n jẹ́ kó di mímọ̀ pé tó ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé ijó tí àwọn èèyàn yìí ń jó lájò níyì wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ sí ń jó lájò tẹ́ báyìí o torí náà àwọn ò fẹ́ ọ̀rọ̀ tàbí ìgbésẹ̀ síta tó nǹkan ká máa lo ipá dé àwọn aráàlú lórí wípé kí wọ́n máa lọ sí onu iṣẹ́ wọn olóko gbọ́dọ̀ roko olódò gbọ́dọ̀ rodò èyí ló fà á tí gómìnà ìpínlẹ̀ Imo fi sọ pé gbogbo tó ń jẹ́ ọ̀rọ̀ síta tó mú ẹ jókòó sílé lọ́jọ́ ajé Monday wọ́n ní ẹ̀wọ̀n fagilé ní ìpínlẹ̀ náà kò sì gbọ́dọ̀ sí ẹnikẹ́ni tó tiẹ̀ gbọ́dọ̀ kákún mọ́ nítorí wípé àbùkù ti wọ̀ ó ti di ohun àṣejù àṣetẹ́ tí ìjọba àpapọ̀ gan tí wọ́n náà ò lọ́wọ́ sí torí náà gẹ́gẹ́ bí gómìnà o àwọn ò lọ́wọ́ sí o ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ tí wọ́n bá fi ọwọ́ ṣùkún òfin mú tó bá lọ jẹ́jà ọ̀rọ̀ yìí ohun tí ojú rẹ̀ bá rí kó máa fi ara gbá ojúwe kẹrin ló wà ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ tòní o. Bùkátà Ọlọ́run lójú ìwé karùn-ún ìwé ìròyìn The Punch tó jáde lówùúrọ̀ tòní ìpínlẹ̀ Èkó mo gbà lọ níbẹ̀ mo ti ròyìn ọ̀hún níbi tí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó mo sọ nípa alàgbà Akeem Odùmọ̀ṣù ó mà ti fi dá gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó lójú òní ẹ̀wò ikú olóògbé CSP Kazeem Abonde tí ó di olóògbé tí àwọn oníwà jàgídíjàgan àwọn awalùpùpù tí wọ́n pa ní agbègbè Àjàó ní ìpínlẹ̀ Èkó ó ní ikú ọ̀gbẹ́ni ọ̀hún ní kò lè lọ lásán ó ṣiṣẹ́ lójú ọ̀rẹ́ lánàá yìí nígbà tó bá
gbogbo àwọn adarí àwọn tó léwájú fáwọn òṣìṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ní pàtàkì jùlọ àwọn tó gbógun ti ìwà ọ̀daràn ìwà jàgídíjàgan ní ìpínlẹ̀ Èkó nígbà tó ń bá wọn sọ̀rọ̀ ní ẹ̀wò fún ti àní àsìkò oṣù bàbà tá a wáyé láti túbọ̀ fi mú kí ètò ààbò láti fẹsẹ̀ múlẹ̀ dandan lásìkò yìí àti iṣẹ́ àtìlẹ́yìn àsìkò oṣù bàbà mi tó ti bá wọn sọ̀rọ̀ di mímọ̀ ló sọ di mímọ̀ wípé ẹ wo ikú olóògbé Àbọ̀ndé ó ní kò lè jà sásàn ní tó wá jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó mo sọ nípa sí SP Adékúnlé Àjíṣebútú ó sọ náà tó fi léde lánàá dé yìí ó ní kọmíṣánná ọlọ́pàá onígbà tó ń sọ̀rọ̀ ìyẹn ní gbọ̀ngàn tó wà ní ìlú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó nígbà tó sọ di mọ̀ wípé látàrí ìwà kò tọ́ táwọn oníwà jàgídíjàgan lè jẹ́ pé wọ́n sábà wù ní pàtàkì jùlọ ní àárín oṣù kẹrẹfà-kẹrẹ ọkọ̀ tó bá ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó kọmíṣánná ọlọ́pàá fi ń dá àwọn iléeṣẹ́ ọlọ́pàá ní ẹ̀wọ̀ gbogbo àwọn kọ̀rọ̀ kọ́lọ́fín ti inú tòde ìpínlẹ̀ ẹ wọnú bẹ lọ gbogbo àwọn oníwàjà gígúdíjà kan ẹsẹ̀ ààrẹ dájú pé ẹ fọ́ ọ̀sìn kò fi mọ̀ torí pé kíni ikú kò gbọ́dọ̀ gbómi kó gbẹ̀yìn kó tó wá gba ṣọṣọ nú rẹ̀ láyé bàbàdà àtẹni tó wá ń torí lọ kò lè gbàgbọ́ wọn ó ní yálà kí wọ́n fi ìpínlẹ̀ Èkó lẹ̀ fáwọn tàbí kí wọ́n yí padà kúrò nínú ìwà jàgídíjàgan tó wù torí pé kíni àwọn ọ̀sẹ̀ ìpínlẹ̀ Èkó kò ní fàyè gba ìwà jàgídíjàgan torí pé kíni àwọn olùgbé ìpínlẹ̀ Èkó ó dọ̀ wá ní ìgbé àlàáfíà àti ìgbé ìrọ̀rùn ó tún fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní ó àsìkò yìí ó ní gbogbo iṣẹ́ tẹ̀yìn ṣe pátápátá o èyí òṣìṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kó ní gbogbo ẹ̀ ló ń rí ẹ̀kúṣẹ́ ẹ̀kúfẹ́ mi ènìyàn ṣe o ó gbórí ìrìnàbẹ̀dẹ̀ kàkà fún torí pé Yorùbá bá wọn ní kúṣẹ́ òun ló mórí iṣẹ́ yà ìdí rẹ̀ ó wá gbóṣù bàràbàrà kàkà fún ọ. ẹ wo mo mọ rírì iṣẹ́ yín o ẹ̀kúṣẹ́ bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe àríṣẹ́ iṣẹ́ gbogbo ilẹ̀ ṣe jèrè lẹ́fẹ̀rẹ̀ ìgbẹ̀kọ́ wọn ní àṣẹ ẹ̀wò ẹ̀fúnlẹ́yìn lẹ́kùnrẹ́rẹ́ ẹ lọ sójú ìwé karùn-ún ìwé ìròyìn The Punch jáde lówùúrọ̀ tòní ẹ̀kùnrẹ́rẹ́ ròyìn ọ̀hún níbẹ̀ lẹ́tí máa bá padà yìí. tó ọlọ́run mi àkànní o ọlọ́run wa ò ní kan lágbára olódùmarè wa àti sísọlá ṣèdùmarè lágbó ọlọ́run ìlú àkọ́dé gbogbo aládé o Jésù Olúwa wa àmín. ròyìn mọ̀ ní sẹ́fẹ́ máa ń tẹ̀síwájú àkọ́dé tó kádàrá ojú ìwé kẹfà ni mo sáré ṣí sí ní pápá o ọlọ́run mi àkànní. lórí Nàìjíríà tí mo tó wà níwájú mi láàárọ̀ ti tòní ọ̀rọ̀ ojú ọ̀rọ̀ ló balẹ̀ tó ta pápá báyìí o ó di ti sọ o jẹ́gẹ́ mọ̀ pé lójú ìwé kẹfà àwọn ìwé ìròyìn Nàìjíríà tí mo tó wà níwájú mi lọ́wọ́ sàlẹ̀ gbèrè báyìí níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé ẹ̀wò bàbá léwúrẹ́ lùgìrì lùgànná báyìí kò tí ò tún síbi àsárè lọ mọ́ awakọ̀jú sówó rẹ̀ a sì mọ́ pariwo mẹ́ẹ̀ẹ́ ẹlẹ́dàá o Yorùbá wa sọ̀rọ̀ kan láti fi ṣe gbé lẹ́yìn ọ̀rọ̀ ọ̀hún wọ́n ní àkìlẹ́ ní mọ̀sán ká tó mọ̀ ṣe kí ni ká mọ̀ mú kíkan Yorùbá ìmọ̀ kú là káyé o kí ló fa sábàbí àṣà mi ọ̀rọ̀ mi o ìpínlẹ̀ Ọ̀ṣun ni mo gbà lọ o ní ibi tí àwọn àjọ afẹnidárà afayọ́patú ni àwọn afiayọ́padán afẹnidárà wọ́n sọ̀rọ̀ nípa the Ọ̀ṣun State Chapter of Aluminium Manufacturers Association àwọn àjọ tó jẹ́ pé wọ́n máa ń lo ayọ́ lọ́lọ́kan òjọ̀kan tá a mọ̀ sí aluminium láti fi pa itú lọ́lọ́kan òjọ̀kan o àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí kọjú sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n kọjú sí gómìnà wọ́n kọjú sí àwọn ládéládé lọ́gbàlọ́gbà gbogbo àwọn aláṣẹ ní ìpínlẹ̀ àti ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀pọ̀ ń bẹ lórí ìdọ̀bálẹ̀ tó nà gbalaja ọ̀pọ̀ wà lórí ìkúnlẹ̀ tí wọ́n rira wẹ́bẹ̀ wọ́n wò pé lórí kíni on behalf of ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí náà ni wọ́n ní pé ṣe rí ó dàbí ẹni pé àwọn oníṣẹ́ ọwọ́ ti wá kánran báyìí o nítorí àdójúkọ wọn lọ́lọ́kan òjọ̀kan ẹjọ́ àwọn ń bẹ̀ yín ní ìjọba àpapọ̀ ẹ wá wọ̀rọ̀ kò fi ṣàdá lórí ọ̀rọ̀ yìí sẹ́ kì bá dáa kẹ́yà ṣàánú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí ló dé tó fi jẹ́ pé gbogbo àwọn nǹkan táwọn ń lò èròjà ìṣeré èròjà táwọn ń lò fún iṣẹ́ ọwọ́ oníṣẹ́ ọwọ́ ṣe wá kànyẹ̀wẹ̀ báyìí gbogbo ẹ̀ pátá náà ló wá gbó lórí ó di wípé kó ní ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá ló ń jẹ gbèsè nítorí wípé kò ní fẹ́ pàdánù àwọn oníbàárà rẹ̀ bí ó bá ra nǹkan lánàá lọ́jà kó tó padà síbẹ̀ lónìí pé kó wọn lọ ra kún ìdí ẹ̀ tó ń ra lánàá ó tó yóò tún ti gbówó lórí kò ní lè fẹ́ sọ fáwọn oníṣẹ́ pé kí ni ìmọ̀ tó ti wá wọ́n ní pé lásìkò tí oníṣẹ́ ọwọ́ ń dojú kọ lásìkò yìí ó kù ní kèrèmí àwọn máa ń bẹ̀ yín ní ìjọba àpapọ̀ ẹ má bu iná sórí òrùlé sùn ẹ ṣàánú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni ó kàwé wọn ò láǹfààní àti kàwé ẹ̀ sì ṣetán àti ràn wọn lọ wọ́n làkàkà wọn láti jẹ́ èèyàn láyé wọ́n tún wá lọ kọ́ sí ọwọ́ kí wọ́n tó bẹ̀rẹ̀ ní làásùgbò tó bẹ̀rẹ̀ lórí ọ̀hán gógó àwọn ọjà èròjà gbogbo tá a fi ń ṣe iṣẹ́ ọwọ́ lọ́lọ́kan òjọ̀kan bẹ́ẹ̀ pé bíríkìlẹ̀yà kẹ́ni wá bá yín kọ́lé ọ̀tọ̀ ni wọ́n ń ta sìmẹ́ǹtì làásìgbò dénú o ẹ̀yin bẹ́ẹ̀ bá pe àwọn kẹ́ẹ̀ pé kápẹ́ńtà kẹ́ni ó lọ rè bá yín kan àga yé ọ̀tọ̀ ni wọ́n ń ta pákó oúnjẹ ta ọ̀tọ̀ ni wọ́n ń ta lónìí èso òṣèrà lọ́jà mọ́ gbogbo ẹ̀ ló gbọ́wọ́ lórí ó ní torí ẹ gbogbo àwọn èròjà táwọn ń lò fún iṣẹ́ àwọn ó ti di ọ̀wọ́n gógó ní èyí tó jẹ́ pé ó ti fẹ́ máa fi ebi pa ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ìjọba ìjọ ẹgbẹ́ ọ̀rọ̀ yìí wò ẹgbẹ́ ọ̀rọ̀ yìí yẹ̀ wò ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá tẹ́ ẹ rò pé ó ń bọ́ sẹ́nu ọ̀kadà tí ń ṣiṣẹ́ ọ̀kadà kí ṣe é rò pé lásán ni ìgbà tí wọn ò bá ríṣẹ́ gbà
bẹ́ẹ̀ sì rèé àwọn tó lẹ́nu lórí sí ọ̀hún gba ìjọba ẹ má jẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè àwọn ń bẹ̀ yín ni ẹ ṣàánú àwọn oníṣẹ́ ọwọ́ ẹ jẹ́ kí gbogbo materials gbogbo àwọn building materials gbogbo ẹ̀ lọ́lọ́kan òjọ̀ kan ẹ jẹ́ ó wálẹ̀ o gẹ́gẹ́ bí ohun tí àwọn àjọ yìí láti ìpínlẹ̀ Ọ̀ṣun tó bẹ̀rẹ̀ sí rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ pé ẹ ní agbára yìí sá o ẹ lò ó bẹ́ẹ̀ bá lè lò ó kí àwọn nǹkan wọ̀nyí ó wálẹ̀ inú wọ́n mọ̀ dùn ọ̀bìlíbì tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà oníṣẹ́ owó mọ̀ ṣàdúrà fún yín gbogbo alájọ mọ̀ lògbà nírọ̀rùn ẹ mọ̀ gbà pípé ọba tó jẹ́ tí ìlú tòrò ó mọ̀ lórúkọ èyí tó jẹ́ tí ìlú ń pàtàn ó náà lórúkọ gbogbo ẹ̀ pátá ò ní parẹ́ nù ìwé tàn títí láì láàmú fi rántí olódodo ẹjọ́ o ẹ̀bẹ̀ làwọn ń bẹ̀ yín o ẹ wo ọkàn pàtàkì lára àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún tó jẹ́ gẹ́gẹ́ bí aṣíwájú wọn nípínlẹ̀ Ọ̀ṣun Alhaji Wálé Ìdòwú Arógundádé ní ọmọ pé o bẹ́ẹ̀ sì rí akọ̀wé alukoro wọn public relation officer yẹn alàgbà Ọdúnjọ Bashir àwọn náà tó sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀ ìjọba náà ni tó ọ̀wọ́n gógó àwọn nǹkan lórílẹ̀‐èdè yìí ó ti ń ṣe àkóbá fáwọn oníṣẹ́ ọwọ́ o oníṣẹ́ oṣù gan sì ti ń fara gbà ojú ìwé kẹfà ló wà Nigerian Tribune lórúkọ ìwé ìròyìn ọ̀hún. ojú ìwé kẹsàn-án mi ti máa múrò yẹn pọ̀ bùkátà ọlọ́run lówùúrọ̀ tó ní lọ́wọ́ sàlẹ̀ gbẹ̀rẹ̀ nílẹ̀ dúró sílẹ̀ níbi tí lára àwọn tó jẹ́ pé àwọn àjọ tó jẹ́ pé wọ́n jà fẹ́ẹ̀tọ́ ọmọ ènìyàn pẹ̀lú tó tún jẹ́ adarí fún àwọn àjọ ìṣọ̀kan àwọn olùkọ́ ìyẹn níbo ní ìpínlẹ̀ Edo lánàá yìí nọ́mà túyàtúyà síta ni wọ́n jáde pẹ̀lú fẹ̀hónúhàn lórí wípé àfidọ́dọ́gba fọ́rọ́yọ̀sẹ̀ tí àṣẹ tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún yẹn ìpínlẹ̀ Edo tó parí pé àfidọ́dọ́gbọ̀n sí àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún ó gbọ́dọ̀ gba abẹ́rẹ́ àjẹsára fún gbígbógun ti ìtànkálẹ̀ àrùn COVID-19 lè tó mú ní ọ̀rọ̀ yàn fáwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún ìwọ́de ọ̀hún lè jẹ́ pé ó wáyé lánàá ní ìlú Benin tí ṣolo ìpínlẹ̀ Edo wọ́n sọ dímọ̀ wípé ìwọ́de ọ̀hún lè tó bẹ̀ gẹ́dẹ́ bí pé àwọn ọkọ̀ tó ń lọ tó ń bọ̀ ó ní wọn lè dúró ọ̀hún lè lọ́bí kankan ó dúró gbárí nítorí pé kíni ìwọ́de yìí ti gba ojú ọ̀nà kan ní àná òde yìí yẹn ní ìlú Benin nínú ìwọ́de wọn tí wọ́n sọ di mímọ̀ fún ìjọba ìpínlẹ̀ ọ̀hún wọn ni ẹ̀wò kì í ṣe dandan gba abẹ́rẹ́ àjẹsára làwọn fẹ́ o bí kò ṣe ètò ààbò tó fẹsẹ̀ múlẹ̀ dẹ́dẹ́sẹ̀ ebi ń pa wá ọlọ́ṣẹ́ ń polówó àdébí ń pa wá jàre àwọn ètò ìkàwé máa gba abẹ́rẹ́ àjẹsára wọn ní nǹkan náà ń fẹsẹ̀ torí pé kíni ètò àwọn tó jẹ́ ojúṣe àwọn gangan àwọn làwọn làgbo ara wọn àti wípé ó tọ́ yẹ fún ìjọba láti lè pèsè tó tọ́ ìgbàyé gbádùn fáwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún wọn lè tó yẹ kẹ́ ẹ ṣèyí eléyìí ó ní ohun tó yẹ kẹ́ ẹ gbájúmọ́ ẹni dandan gba abẹ́rẹ́ àjẹsára wọ́n náà wo késekése lẹ́rí yo ìyẹn ìwọ́de táwọn ṣe wọ́n ní kàṣàkàṣà ń bọ̀ bàbá késekése àwọn fún yín ní wákàtí 48 kẹ́ ẹ fi ṣe àgbékúrò gbèsè kó lórí òfin òun tẹ̀sẹ̀ pé àfidọ́dọ́gbọ̀nsẹ̀ pé gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀hún wọ́n gbọ́dọ̀ gba abẹ́rẹ́ àjẹsára pé tẹ ló ń dá alábàá tàbí tẹ ló ṣe lófin pé ẹ máa fòfin dẹnikẹ́ni láti má darapọ̀ mọ́ ẹ ní èròǹgbà wọn lẹ́yìn ìwọ́de ìfẹ̀hónúhàn yìí tó ẹ bá kọ̀ láti ṣe àgbékò lórí òfin tẹ̀ ṣe pé àfidọ́dọ́gbọ̀nsẹ̀ ẹ gbọ́dọ̀ gba abẹ́rẹ́ àjẹsára wọn ní gbogbo ilé iṣẹ́ ìjọba pápátá tó wà ní ìpínlẹ̀ kódà tó fi mẹ́ ètò ọrọ̀ ajé àwọn onígbèsè bẹ̀bá àwọn máa ṣe táwọn máa kóra wọn lọ́wọ́wọ́ àwọn máa kóra wọn jáde rẹ láti rí pé àwọn tilẹ̀kùn bẹ̀ gbogbo ètò ọrọ̀ ajé wa dúró gbárí kódà àwọn tó máa ṣe jù bẹ́ẹ̀ lọ nínú ọ̀rọ̀ tó fi léde wọ́n sọ wípé ó ní iye tó dàtẹ̀ wípé ẹ̀ ń gbà ní ọdọọdún tí iye rẹ̀ tó bílíọ̀nù 9 náírà tí ṣe owó ètò ọrọ̀ ààbò láti fi gbójú tó ọrọ̀ ààbò ó ní síbẹ̀síbẹ̀ gbogbo iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ pé ìyàsíkò ẹ̀fọ́pin sí àwọn ìwà ẹ̀kọ́ tó àwọn SARS títí wọ́n jóná wọn ní kò sí ìtẹ̀sẹ̀ ṣe náà kódà àwọn ọ̀dọ́ tó jẹ́ ti olùgbé ìpínlẹ̀ ọ̀hún àwọn ṣetán láti farajì ṣiṣẹ́ pẹ̀lú mú ètò ọrọ̀ ààbò àti mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ Òṣogbo síbẹ̀síbẹ̀ àwọn ò rí ìjọba tó ṣe àtìlẹ́yìn fún àwọn láti lè dúpẹ́ ó mú àwọn láti mú èròǹgbà náà àwọn jáde láti lè pèsè ètò ààbò pẹ̀lú ṣiṣẹ́ tó tọ́ ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní gbogbo túnṣe ìgbàjúmọ̀ kódà ètò ìgbàyé gbádùn àwọn amáyéṣọ̀rọ̀ kó gbẹ̀lú gbẹ̀ríkodò ó ní gómìnà ṣé fàásìn ló wá kàn lọ́rọ̀ tá a wáyé pẹ̀lú àdúróṣẹ́ tó bẹ́ wájú yín tó yẹ kẹ́sì jáde rẹ̀ ó ní wọ́n sọ pé tẹ́ bàtà ti gba abẹ́rẹ́ àti sára àdàràpọ̀ máa jọ àwọn lọ́ọ́ ṣòfò gómìnà àbẹ̀jọ́ pé ẹ̀ ń fẹ́ tẹ́lẹ̀ pàlàpàlàpà ewu tó yẹ kẹ́ gbájúmọ̀ o fún ìdí èyí àwọn sọ́ni o àwọn fún inú wákàtí 48 péré tẹ́ ẹ bá kọ̀ láti ṣe àgbékúrò gbẹ́sẹ̀ kó lórí òfin òun tẹ́ ẹ ṣe gómìnà àwọn onígbà torí pé kí ni ẹ má gbàgbé pé ẹni tẹ́bí ń pa kì í gbọ́rọ̀ lọ́wọ́ o ẹni tẹ́bí ń pa kì í gbọ́ wàásù ẹni tẹ́bí ń pa kò tún tó lè ṣe o àwọn ìbò gbọ́n máa sọ̀rọ̀ ó nà an angry man is an angry man fún ìdí èyí lọ́wọ́lọ́wọ́ táwọn wáyé o kò sí ohun tó jù tó àwọn fẹ́ ju pé àkọlé oríṣiríṣi àwọn gbé dání yìí ohun táwọn fẹ́ nìyẹn o ẹ kọ́kọ́ gbé ẹsẹ̀ kó lórí òfin ọ̀hún ẹ wo bá ní finá sí èjòrò yìí bó ṣe gùn tó gbogbo wákàtí ló máa gbà tó ṣùgbọ́n ẹ fẹ́ ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ojú ìwé kẹsàn-án ní kẹ́ lọ ìwé ìròyìn The Punch
jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ lẹ́tì máa bá pàdé. tó ọláyìn mẹ́kàn ní o bùkátà ọlọ́run o máa ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú o according to kádàrá ẹ má gbàgbé pé mo sọ pé ìwé ìròyìn Nigerian Tribune ní bẹ̀ lọ́wọ́ mi ojú ìwé kejì rẹ̀ mo ṣí sí oní báyìí o wọ́n ní pé ibo ló ti ń bọ̀ náà ìpínlẹ̀ Edo ibẹ̀ náà mo tún mọ́ relé o lọ́rọ̀ gbogbo kì í ṣe lórí àlùlábà ìdù àkóṣà ẹnu wa o lójú ìwé kejì ọ̀hún ìwé ìròyìn Nigerian Tribune àwọn àgbà ọ̀jọ̀gbọ́n onílàákàyè wọ́n jẹ́ kó di mímọ̀ pé bàbá gbé ọ̀pọ̀lọ́ tí òjò kọ̀ǹkọ̀ á ju ẹlẹ́ni Yorùbá ló sọ bẹ́ẹ̀ bùkìmọ̀ kọ́ kì í ṣe fadá ọlọ́mọ kì í ṣe fàlọ́ jẹ́jẹ́ mọ̀ pé ní ìpínlẹ̀ Edo ọ̀rọ̀ kan mọ̀ ti ń bẹ ní ọdún 2019 tó ti ń jà fitafita ńlẹ̀ lóṣù keje gangan ni ẹni tí ó wà ní rí àpèrè gẹ́gẹ́ bí gómìnà ẹni àkọ́kọ́ nípínlẹ̀ náà gbé ìgbésẹ̀ kan nígbà tó wo sàkún ọ̀rọ̀ gbogbo àti ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ọ̀kan pàtàkì lára àwọn ìjọba ìbílẹ̀ tí ń bẹ lábẹ́rẹ́ o ta ni gómìnà òun tí ń bẹ lórí àlééfà òun náà ni gómìnà òun tó wà lórí àlééfà náà lọ́wọ́lọ́wọ́ Godwin ọmọ Obaseki fúnra ẹ̀ ó pàṣẹ kan nígbà náà o ní oṣù keje ọdún 2019 nígbà tí ó wo sàkún lórí ìjọba ìbílẹ̀ kan Esako West local government ìjọba ìbílẹ̀ Esako mọ̀ni o ìyẹn ti ìwọ̀ oòrùn Esako ní ìjọba ìbílẹ̀ ọ̀hún ní ìpínlẹ̀ Edo níbi tó ti gbé pàṣẹ pé ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ ọ̀hún ẹ yọ bí jìgá ẹ mú kó ń bẹ̀ kí lorúkọ rẹ̀ ń gbà náà kí lorúkọ alága ọ̀hún Alàgbà Yakubu Musa wọ́n mọ̀ lé kúrò lórí àpèrè gẹ́gẹ́ bí alága o pẹ̀lú ẹ̀sùn lọ́lọ́kan òjọ̀ kan tí wọ́n fi dágbádábò lọ́rùn wọ́n ní wípé ẹ̀sùn ìkówójẹ ìṣòwò ìlú kúmọkúmọ àti pé àìkún ojú òṣùwọ̀n tó àìpérégedé tó kò yàn ń pò kò tọ́ lórí ọ̀kan òjọ̀ kan ẹ̀sùn tí wọ́n kà sí i lọ́rùn tó jẹ́ wípé ó sì mú òtútù mu tó kọ́ ibà sí i lọ́rùn gbà náà lọ́rùn. ẹ wo ọ̀rọ̀ délé ẹjọ́ o adájọ́ bẹ̀rẹ̀ sí fa ọ̀rọ̀ sọ́tún sósì àwọn agbẹjọ́rò dìde lọ́tún lósì o ṣùgbọ́n kò sí ṣe kò sáì ṣe nígbà tí ó fi di ọjọ́ àná Monday tí í ṣe ọjọ́ ajé ẹni ọ̀hún Alàgbà Yakubu Musa ó jáwé olúborí o níbi tí ilé ẹjọ́ gíga ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Edo tí wọ́n ti gbé pa aláṣẹ fún Godwin Obaseki tí í ṣe gómìnà pé tó kò sí ṣe kò sáì ṣe o ẹ dá Yakubu padà ọmọ Musa sí ipò rẹ̀ nítorí pé gbogbo ẹ̀sùn tí ẹ fi kàn án pátá kò ṣe ẹ̀ṣẹ̀ rẹ̀ o bí ẹni wípé ẹ kàn ń parọ́ mọ́ lásán ni gbogbo ìwádìí tẹ́ ẹ náà ṣe ń gbà náà jàǹbá kù ní kò sí ìrírí àrídájú wípé ó ṣe ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ fi sùn wípé ó kó owó jẹ ó ná náà pa kò gbọ́ràn ó ṣe wọ́n ní gbogbo ẹ̀sùn yìí gan ti ju stáṣọ rẹ̀ lọ torí náà ńkọ́ adájọ́ náà ẹ jẹ́ kó padà sórí àpèrè rẹ̀ gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ náà kó sì mọ múṣẹ́ rẹ̀ tẹ̀wájú láti ọdún 2019 di àkókò ìtẹ́ ẹ̀ ti gbọ́n yọ ó yá lẹ́rọ̀ ẹ̀ dá padà o torí náà àgbà máa ń gbà ní o alàgbà Godwin Obaseki tí í ṣe gómìnà ó yà fi èdènú fọwọ́ nù jìbùrẹ́ awolùgbẹ́bẹ̀ bó bá ṣe ọ́ jẹ́ parí ẹ̀ ń tóbi nù bí ẹ̀dìmọ́ra yín tẹ̀gbọ́n tàbúrò ní kọ́rọ̀ parí síbẹ̀ o ilé ẹjọ́ ti fòté lé pé tó ìjà parí o ọ̀ràn tán nù o iṣẹ́ ìríjú kò mọ̀ tẹ̀síwájú nípínlẹ̀ Edo ojúwe kejì ló wà Nigerian Tribune lórúkọ ìwé ìròyìn ọ̀hún. abájọ mo gbọ́ tán ní máa lọ jìnnà jìnnà wákà ojúwe kejìlá ìwé ìròyìn Punch mo tún ṣe sí gbẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lápá ọ̀tún nírọ̀rùn dọ́sì níbi tí wọ́n tó dìgbà kan jẹ́ gómìnà nípínlẹ̀ Ògùn pẹ̀lú tó jẹ́ adarí àwọn àjọ olùdánilẹ́kọ̀ọ́ kan yẹn nínú ẹgbẹ́ òṣèlú mo sọ nípa Ọ̀túnba Gbénga Daniel mo sọ nípa OGD bẹ́ẹ̀ ni bàbá ti sọ di mẹ́rin pé ànísẹ̀m tá a bá ń fẹ́ ìdàgbàsókè àti ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà ó ní àfikàyà fọ̀rọ̀ ń ṣọ̀rọ̀ agbọ́n ni o kó di ohun àjọgbé ètò pé kíni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní gbogbo apápátá ohun lọ̀rọ̀ yìí kàn láì fi tẹ̀sìn òṣèlú tàbí tẹ̀nìkan ṣe ó ní ohun tí a nílò ni pé a gbọ́dọ̀ jọ fọwọ́sowọ́pọ̀ láti rí pé a mú ìdàgbàsókè ọ̀tún bá orílẹ̀-èdè Nàìjíríà ó sọ̀rọ̀ ìdí mímọ̀ lánàá yìí nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò ìlanilọ́yẹ̀ kan dé tí àwọn àjọ kan tó pè ní Pola ìyẹn ní ìlú Ṣàgámù tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ ibi ìpàdé ọ̀hún tó pe àkórí rẹ̀ ní àgbọ́yé láàrin ìṣèjọba àwarawa àti aṣojú tó yanrantí pẹ̀lú ìṣàkóso ètò ọ̀rọ̀ òṣèlú níbẹ̀rẹ̀ sọ́dí mọ̀ pé ó tóun bá sọ̀rọ̀ yìí á jẹ́ pé òun ṣí àbòsí ó ní àlá rere ìran rere orílẹ̀-èdè Nàìjíríà láti lè jẹ́ kó wá sí mímúṣẹ ó ní gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà a gbọ́dọ̀ ká apá etí aṣọ wa ká fún dégùn pam ká wá múṣẹ́ níṣẹ́ ká mú lókùnkúndùn ó nítorí pé kíni tá a bá ń sọ orílẹ̀-èdè Amẹ́ríkà ó ní àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà ló mú dàgbàsókè bá ó ní tá a bá sọ orílẹ̀-èdè China ó ní àwọn ọmọ orílẹ̀-èdè
China ní ó náà mú orílẹ̀-èdè Nàìjíríà ó náà lè mú dàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà ó ń torí pé kí ni ẹni fi iṣẹ́ ilẹ̀ tó ṣe tó náà òun lọ sókòtò òun lọ kàfàǹṣà ó ní ó ń padà bọ̀ wá bá ó ní iṣẹ́ wa ní ojúṣe wa ni a gbọ́dọ̀ jọ gbárùkù tí láti lè rí pèsè àmú ìdàgbàsókè wọn tó bá orílẹ̀-èdè Nàìjíríà láti lè jẹ́ kí ó ṣe àṣeyọrí ọ̀hún tí orílẹ̀-èdè Nàìjíríà ní àlá rere rẹ̀ ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní láti lè jẹ̀gbádùn ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà ó náà láti yan aṣojú tó yọrantí láti rí pé tó máa ṣojú wa ó kájú ẹ̀ ó tẹ̀wọ̀n ó lè lónà àkóyawó àti pé ó jẹ́ lóòtítọ́ àti olódodo láti lè rí pèsè ó ṣe aṣojú wa dáadáa níbi yòówù tí àbáyọ sí ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní gbogbo ọmọdé Nàìjíríà láti túbọ̀ ìṣèjọba àwa láti túbọ̀ jẹ ìgbádùn ìṣèjọba àwa lórílẹ̀‐èdè Nàìjíríà láti rí dájú pé ẹni tá a bá máa fà kalẹ̀ ó tó tán ó gbọ́dọ̀ jẹ́ wípé bí akọ̀wé òṣìṣù akọ̀gbé wọlé bí ẹni jọ̀rú lébi ó ní bẹ́ẹ̀ ni máa ju lóde náà ni ó náà gbọ́dọ̀ dájú pé ẹni máa ṣojú wa o àti pé ohun tó kàn lóminú ju pé àníṣe orílẹ̀-èdè Nàìjíríà ìdàgbàsókè bẹ̀ kò sí ọ̀nà méjì o tá a lè gbé gbàjú pé àfi kí àwa ara wa ká gbárùkù tí ká tẹ̀ gbé sókè fúnra ra torí pé kí ni tó lè bá wa ṣe àwa ẹ̀ náà ńlá máa ṣe ẹ wo ìròyìn pọ̀ ojú bẹ́ẹ̀ lọ o ojú kejìlá ló wà ìwé ìròyìn The Punch tó jáde lówùúrọ̀ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ lápá ọ̀tún láàrin ló dúró sí ibẹ̀ tí máa bá ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ lówùúrọ̀ ọ̀tún ni. ọlọ́run mẹ́kànnì padà lórí ẹ̀gbẹ́ ṣé bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú ojúwe kẹtàlá àjọ làlọ́lá ọlọ́wọ́ Nigerian Tribune lórúkọ ìwé ìròyìn ọ̀hún tí ń bẹ níwájú mi láàárọ̀ ti tòní Yorùbá máa sọ̀rọ̀ kan lórí ìròyìn tí mo fẹ́ fẹ́ tì báyìí ó tí wọ́n fi ṣègbè lẹ́yìn rẹ̀ ó pé bóni ẹ ṣe sọ̀rọ̀ wọ́n ní pé àgbàjọ ọba ìlàbí sọ̀yà àjèjì ọwọ́ kò gbẹ́rù lórí òkun báyìí mọ̀ kúrò lákàyò kí ló fa sábà bí àṣẹ mọ̀ rọrùn láti fi ṣègbè lẹ́yìn ìròyìn o ìgbésẹ̀ kan pàtàkì tó níye lórí jọjọ tí ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n mọ̀ gbé lásìkò ìmọ̀ ni ń sọ nípa ìjọba ìpínlẹ̀ Èkó tíátíá tiwọn tí gbogbo wa tí gbogbo olú a sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Nàìjíríà ní dárúkọ ìpínlẹ̀ Èkó kò pé ẹ wo kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ òun agriculture yẹn kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ ní ìpínlẹ̀ Èkó ń sọ nípa MS Abisola Olúsànyà ní ànáde wọn mọ̀ sọ ọ̀rọ̀ kan níbi ìpàdé pàtàkì tó wáyé tó pẹ́ pẹ̀lú àwọn àti àwọn àgbẹ̀ aróko bọ́dúndé ní pàtàkì lọ irúfẹ́ àwọn àgbẹ̀ wo ni mò ń sọ̀rọ̀ nípa àwọn àgbẹ̀ ọlọ́gbìn àgbàdo tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé ìgbára là á búra o ẹnìkan kì í bú Ṣàngó lẹ́rùn wípé àsìkò aṣọ tó bá jẹ́ àjọ tó bá tọ́ ségun làdáfẹ́gun o wọ́n ń jẹ́ kó di mímọ̀ pé ṣe rí àsìkò tá a wà yìí gangan ní pọ̀pọ̀ ṣìnṣìn ọ̀rọ̀ alágbàdo àti gbogbo ìgbà tó bá yẹ kí a máa gbin àgbàdo lásìkò méjèèjì lọ́dún tó jẹ́ pé àgbàdo gbígbìn mọ̀ wáyé o wọ́n ní wípé ṣe rí ipa tí àgbàdo ń kó nípa ti ọ̀rọ̀ olóúnjẹ dé nílẹ̀ adúláwọ̀ tá a wà yóò kú òǹkèrè mẹ́yìn kódà àwọn òyìnbó gan wọn ò jẹ́ fi ọ̀rọ̀ àgbàdo tí àwọn ò gbọ́dọ̀ fi ṣeré kò sí ẹ̀yà kan lágbàńláyé tí ó sọ pé bóò ni ti àgbàdo ṣe jẹ́ o ọ̀pọ̀lọpọ̀ àpè nìyẹn gan oríṣiríṣi tún ni wọ́n fi àgbàdo pa o wọ́n ṣàlàyé lọ́lọ́kan òjọ̀kan pàtàkì rẹ̀ àwọn kan fi ṣókì ní o mọ́mọ́ ìṣàpálá èkuru oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n ń lo àgbàdo fún wọ́n ní pé ẹ̀yin ènìyàn ṣe rí pé kò ṣe fẹnu ṣáta kò ṣe fẹnu kókó o a lè yọwọ́ kílàńkó rẹ̀ kúrò láwo nítorí bí àgbàdo bó bá gbẹ idán ni àìgbẹ rẹ̀ àgàgàgà bó dàbí ọ̀fọ̀ ọ̀rọ̀ yín tó ń patú lọ náà ni o ìtúwò lè fẹ́ fàgbàdo patẹ́ ẹ̀rí ìfipá gan-an wọ́n máa ń jẹ́ kó ní mọ̀ pé èyí ló fà á tí ìjọba ìpínlẹ̀ Èkó fi wò pé àǹfààní tó ń bẹ lára àgbàdo ọ̀gbìn àgbàdo mọ̀ kúrò ní wàsá ó kúrò ní kèrèmí ní ìjọba ìpínlẹ̀ Èkó fi wá pinnu pé tó gbogbo àtìlẹ́yìn tó bá pè fún pátá fún gbogbo àwọn ọlọ́gbìn àgbàdo ní ìpínlẹ̀ Èkó wọn ó ṣe àtìlẹ́yìn wọn o kí oúnjẹ kó tún lè sùn wábọ̀ kí àwọn àgbẹ̀ ọ̀hún kó lè máa ṣe iṣẹ́ wọn pẹ̀lú ọ̀nà ti ìgbàlódé ní ètò fún wọn lọ́kàn balẹ̀ tí àwọn náà sì máa rí èrè gọbọi tó jẹ́ pé wọn ò sì ní kábàámọ̀ pé àwọn bá ìjọba dáwọ́ pọ̀ èyí ló fà á tí kọmíṣánná ọ̀hún fi jẹ́ agbátẹrù tó ń gba ẹnu ìjọba ìpínlẹ̀ Èkó sọ̀rọ̀ tó sì ṣe àtìlẹ́yìn tó fẹsẹ̀ múlẹ̀ fún àwọn ọlọ́gbìn àgbàdo pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìdánilẹ́kọ̀ọ́ lọ́lọ́kan òjọ̀kan pé tó kò gbọdọ̀ sún yín kò gbọdọ̀ rẹ̀ yín o lóòótọ́ àti lódodo àwọn apá abìkan àti ní àwọn ìgbà kan wà tí ó jẹ́ pé àwọn kan ti dá màálù jẹko tí wọ́n ti pa àwọn àgbẹ̀ lẹ́kún wọ́n ní ṣùgbọ́n gbogbo ẹkún yín àná ó ti di ayọ̀ lónìí o bẹ́ẹ̀ táàsì tún ní sunkún mọ́ o gbogbo àgbẹ̀ alároko bọ́dúndé ẹ̀ máa yọ̀ lóko àtìlẹ́yìn ìjọba ìpínlẹ̀ Èkó lórí àwọn ìṣẹ̀dá ọlọ́gbìn àgbàdo ó ṣẹ̀ṣẹ̀
bẹ̀rẹ̀ báyìí ni o lọ́la ọlọ́run ọ̀gágun ojúwe kẹtàlá ló mọ̀ wá according to kádàrá Nigerian Tribune lórúkọ ìwé ìròyìn ọ̀hún jẹ́ fada. jẹ́ sáré mi lórí mẹ́nẹ́jà láàrin ìṣẹ́jú mẹ́nẹ́jà díẹ̀ ojúwe kẹrìnlá mẹ́rìnlá ń fẹ́ sọ láṣàwórí. ìkẹrìnlá mo wà bẹ́ẹ̀ ni ojúwe kẹrin ìwé ìròyìn The Punch tó jáde kódà gbàtà àwọn àwọn tó rọ̀ mọ́ ìgbàdo tó ń sọ bí ọkà yangan ẹ̀kọ́ túwó oríkì tó wá ní níbi pé ìbéènì bẹ́ẹ̀ ni jáde lọ́wọ́ àrí gbogbo owó nílò ṣé ìbéènì ni ó ti hẹ́ sínú búrẹ́dì láàárọ̀ ti pàkì tí jẹta náà ní àwọn ìlà èkó kábíyèsí ọlọ́wọ́ ó ń lágbá ayẹ̀gẹ́ búrẹ́dì ó gbére àjọkà àtọwà tó mẹ́kọ̀ọ́ gọlé ìwé ìgbà lọ́dẹ púpọ̀ ẹ wo láàrin gbogbo ó nílò ń wá níbi tí wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé lánàá òde yé ẹnìkan rẹ̀ tó máa gbẹ́mí mi látàrí pé kí n sẹ́ àdé bí ọkọ̀ orí omi bó ṣe sojú dé ní agbègbè kan tó wà ní Adékúnlé yẹn lórí omi ọ̀hún ní ìpínlẹ̀ Èkó ìròyìn jẹ́ kó yọ ní pé àwọn tó wà inú ọkọ̀ ojú omi wọ̀nyí wọ́n ní 17 ni wọ́n ṣùgbọ́n ẹnìkan ni wọ́n máa gbẹ̀mí mi kí ló ṣẹlẹ̀ gan wọ́n ní níbi tí ó ti rìn ìrìn àjò rẹ̀ nìyẹn lórí omi ní kété tó kúrò ní ìyẹn ibùdó tó wà ní CMS ó ń lọ sí ìlú Ìkòròdú yẹn ní ìpínlẹ̀ Èkó níbi tí ní èbúté tó wà ní ibẹ̀ náà ló ṣẹ́jú mọ́ pé kò pẹ́ kó jìnnà rà tí ọkọ̀ ń gbéra wọ́n ní bó ṣe lọ rí òkúta ìdìgbò olùkọ́ tó wà nínú ìsàlẹ̀ odò yé ló bá sọ ní máa fi pò lọ́pọ̀lọpọ̀ bá túká pẹ̀kẹ̀ yébà lọ́tọ̀ wà nínú ọkọ̀ ló bá sojú domi lẹ́yìn òsọ́kà àwọn tó yẹ pé wọ́n rí sí ètò ọ̀rọ̀ àbórí omi láti sáré débẹ̀ wọ́n ti gbé wọn ní gbùgbùgbùgbù yá ẹjẹ́ ká tètè gbé wọn kúrò láti rí pé àwọn dóòlà ẹ̀mí àwọn tó yẹ pé wọ́n débọ̀ sí inú odò ọ̀hún ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ tó jẹ́ adarí alákòóso fún àjọ ọ̀hún tó yẹ pé wọ́n rí sí ìṣàkóso ọ̀rọ̀ orí omi ní agbègbè ọ̀hún mọ́sọ́ nípa Sarah Brahman ó mà sọ́nà ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní báwọn ṣe gbé lára àwọn táwọn gbọ́dọ̀ sọ síbítù fún ètò ààbò láti lè tọ́jú wọn ní lójú ọ̀nà òun lẹ́nìkan mà ti dágbére fáyè láwọn tó jẹ́ pé wọ́n gbẹ̀mí mi ní ojú ọ̀nà òun ní nìkan bíi aago 5 rọ̀lẹ́ àná ó nìṣẹ̀lẹ̀ òun ṣe yẹn ní ìyẹn fẹ̀rí ọ̀hún jẹ́ pé ń gbé àwọn èrò wá sí agbègbè ní Ìkòròdú tó kúrò láti CMS ìròyìn ọ̀hún jẹ́ kó dín mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí kò jù láàrin ìṣẹ́jú 15 lọ o ju gbogbo ẹ̀ lọ́wọ́ náà bá gbogbo àwọn mọ̀lẹ́bí àti àwọn tó yẹ pé wọ́n fara káṣá nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún báwọn kẹ́dùn kódà ní pàtàkì jùlọ àwọn tó ètò ìdólógbọ́n ni wọ́n wá sọ sínú ẹ̀ pé àníṣe àwọn yóò túbọ̀ dájú pé sẹ́ ètò ọ̀rọ̀ orí omi àwọn yóò ní kúrò kúkúdùn ní ìpínlẹ̀ Èkó àti káàkiri ibi tẹ́ pé ọwọ́jà wọn dé láti pé àwọn pèsè ètò ààbò orí omi tó lọ́ọ̀rì fáwọn èrò tó ṣàmúlò ìrìnà ọkọ̀ ọ̀hún láti lè rí gẹ́gẹ́ bí ibi tó pa àwọn lè máa gbà tó pèsè ètò ààbò tó dẹ̀ ní pàtàkì jùlọ láti kó oṣù bàbá táwa yìí àti lẹ́yìn rẹ̀ ẹ wo ẹ̀yin ọjọ́ ìṣe ẹ̀múlò ìrìnà yìí ẹ lọ mọ́kànbalẹ̀ ẹ fẹ́ ròyìn òun lẹ́kùnrẹ́rẹ́ ojú ìwé kẹrin ní kẹ lọ ìwé ìròyìn The Punch tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn ọ̀hún níbẹ̀ ń lọ sòdò sí ẹ̀ bá bíbá lówùúrọ̀ tòní. múná ó mọ lórí a ó mọ bọ́ọ̀rì. ọpẹ́ pàtàkì lọ́wọ́ lọ́rọ̀ bẹ́ẹ̀ Èdùmàrè tó tún fún àǹtàpá. adéda ìṣẹ̀lẹ̀ ọba tó ń tì wá lẹ́yìn ọba tí kì í lójú tẹ̀dá kúmọ̀ ṣe alátìlẹyìn olódodo àgbà pàtàkì tí gbogbo ìṣẹ̀dá ń bọ̀ ó ṣe Ọlọ́run ọba síwájú àkọ́kọ́ Aláàfin ọ̀run tí gbogbo ayé ń bọ̀ ìbàlónìí o gbogbo ẹni olùfẹ́ wa. ọba tí kì í ṣe nǹkan tó kọ́ máa fọwọ́ ti pé kí ni ìfẹ́ dàwó. láyé aláṣepé sánmọ̀ ìbàlónìí o aláṣepé iṣẹ́ ìyanu ìbà ọba ṣèkan mọ́kù ọba ó lé téńté lórí àṣìṣe tí ò ní ṣe láéláé. ọba tí ó wà sẹ́fítì kì í gbé kámẹ́rà síwájú ara ẹ̀ nìkan láyé kábíyèsí ọlọ́wọ́ àṣẹ. ọlọ́wọ́n ọba mi àgbà fọtográfà tó yanú ẹ̀dá tó yan tẹ́lẹ̀ dánù lọ́kàn Ìbàdàn ni o. tó adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ wa àjọṣepọ̀ àwọn oníbàjẹ́ lọ́la ọlọ́wọ́n ọba àdúrà tẹ́ mọ́ fi ń ràn wá lọ́wọ́ àmọ̀mọ́ lóore thank you so much àmọ̀mọ́ rírì yín ẹ ṣé gan ẹ ṣe ń ṣàdúrà fún alẹ́ ń ṣàdúrà fún tòǹgbà lágbára Ọlọ́run gbogbo ilé àtọ̀nà tí náà kò ní bàjẹ́ ẹ ní sunkún o àwọn ọmọ tí yín gan wọn á rògbòdò lágbára gbogbo ẹ̀yin lólùfẹ́ wa ẹ ṣé gan àmọ́ rírì yín o ọpẹ́ pàtàkì kó máa lọ sọ́dọ̀ aláṣẹ àtolùdarí ìkànnì ìjọba àdé senior labourer nù ẹ ṣé àmọ́ rírì yín sir thank you very much. iwájú lápájá ń wà òkè kọlẹ́mẹ́rù sí a kì í jí lówùúrọ̀ ká bá sọ́mọ̀ lẹ́yìn òkè láti gbà òkè lẹ́wọ̀n máa lọ láṣẹ Olùmarè. àbókí olóore ọjọ́ kẹfà bẹ́ẹ̀ ni oṣù kọkànlá ọdún tá a wà yìí ni ó ṣokú ìyá rẹ̀ bẹ́ẹ̀ni aṣọ ń bẹ ibi tá a bá ti ń ṣọdún tó sì láyé àwọn táwọn àlàyé náà wà ní kọ́nọ́ táwọn kọ́sá fẹ́fẹ́ rẹ̀ káwọn táwọn wà láyé nílò afẹ́fẹ́ ni afẹ́fẹ́ rẹ̀ àwọn náà fẹ́ bẹ́ẹ̀ ni gbogbo abúlé bá àná ilẹ̀ rẹ̀ fáwọn náà. wọ́n ti ń di ọjọ́ kẹtàlá
oṣù kọkànlá ìyẹn kudos to God series 2 ẹ̀yìn tẹ́gbẹ́ apá kìíní tẹ́ ní apá kejì tó máa kà màmá láṣẹ Èdùmàrè ọjọ́ kẹtàlá oṣù kọkànlá la máa kó jáde bí ọmọ tuntun ìyẹn náà Ọgbàtúngbá communication ọ̀sìn bí ẹ wá bọ́ lólùfẹ́ yín àwọn ayò yín ìyẹn Bùkátà Ọlọ́run ẹ wá bá ayò àti gbogbo àwa tó kù pátá wà náà lájọ ṣe àmàrètí yín láì gbàgbé ọjọ́ kìíní oṣù kẹwàá ìyẹn ọjọ́ Jímọ̀ tó ń bọ̀ yìí mo ní pé ilé iṣẹ́ ìránṣẹ́ Christ Messiah Bible Church wọ́n ó ṣe ìpàgọ́ ńlá kan ní nọ́mbà 10 má sunkún mọ́ street ní Ògìjò má sunkún mọ́ ó popular dáadáa tí wọ́n ti dé Ògìjò wọ́n ní olùgbàlejò ọjọ́ náà bíyè Ọlọ́runṣọ́lá tí gbogbo ayé mọ̀ sí bàbá aláwìyé. gbogbo ẹ̀ pátá la máa rí ọjọ́ kejì ní graduation máa wáyé. ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ gboyè gẹ́gẹ́ bí ẹni tó kọ́ ẹ̀kọ́ tó sì ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run ọjọ́ kejì ni ó wáyé wẹ́jẹ́wẹ́ mú lọ́tún lọ́sì aláwìyé mo jẹ́ agbádá bàbá wọ̀ lọ́jọ́ náà. adúpẹ́ lọ́wọ́ oníyan ọlọ́kà gbogbo ilẹ̀ kan sáré pa iṣẹ́ sọ́dí Akínbọ́lú tó bá gbé sókè àdúpẹ́ Ajiya Medat thank you very much for it. Dámilọ́lá àjọṣepọ̀ ò ní bàjẹ́ Dámilọ́lá wà bíi àwọn ọmọ akẹ́kọ̀ọ́ IT student àṣeyè lálákọ̀ọ́ṣe láṣeyè títí wá dìgbà tá a máa lọ́rọ̀ fẹ́ àti pàdé Ọláyẹmí Àkànní lórúkọ mi. Ọlákìtàn Adégòkè lórúkọ tèmi o. ẹ ṣe tẹ́ǹtẹ́tí sí wa ní tùǹgbà ẹ ṣe tẹ́ǹtẹ́tí sí wa ní tùǹgbà o. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn tó.